bàbá àgbà ní Raodtul bàbá agàrí ọdẹ òmu àwọn àgbàlagbà sọ bí jòkó wa ti rí yìí wọ́n ní innal alama bàbá Raodtul mo fẹ́ kẹ́ gbọ́rọ̀ yìí ni ìṣẹ́jú méjì ló kù wọ́n ní innal alama bàbá àjàní bá lò wọ́n láyé tá a wà ń bẹ̀ yìí jai'un ebi ń pa ayé ebi ń pa ayé tá a wà ń bẹ̀ yìí walaysa lit-ta'ami ṣùgbọ́n ebi tí ń pa ayé kì í ṣe tó ń jẹ walakin lil-hubbi ìfẹ́ lebi tí ń pa ayé bí ogun àti wà ń bí bàbá Raodtul mo ń sọ fẹ́ nìkan bí tá a jòkó sí mbẹ̀ yẹn mo ní bí Raodotul Kalaami máa ń sòde lójoojúmọ́ wọn gbọ́dọ̀ mọ rí yàn torí wà tí wọn náà dá lọ́dọ̀ everybody ṣùgbọ́n mo ti wá dá tó Raodtul kọ́lọ̀ ó kẹ́yà àti bàbá tí wọ́n ra òní fún yín tẹ́mi náà máa ń sòde Ekuende ní ìdájí ní ti kọ́kọ́ sunkún ìyá ní ti kọ́kọ́ sunkún bàbá kò sí bó ṣe lè dá tó láyé tí ìyá àbí bàbá bá wà ń bẹ̀ wà láyé yóò tún dáa jù báyìí lọ Ọlọ́run kó kí àwọn méjèèjì lọ́dọ̀ Ọlọ́run tìyín nu gbogbo ntáyé fi ń pé tìyín Ọlọ́run nígbà wà bẹ́ẹ̀ lọ́wọ́ yín gbogbo àtàwà níjòkó pátápátá bàbá Sheikh Adam wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn àwọn àgbàlagbà ti fi Yorùbá sọ̀rọ̀ wọ́n ti sọ̀rọ̀ wọ́n ní ad-da'watu ila Allah Raodtul ló sọ̀rọ̀ yìí tó gba umura o àfọwọ́ ní sófò àwọn náà sọ̀rọ̀ wọ́n gbalẹ̀ wọ́n gba Mọ́kà o kí ni ìwọ sọ tó o bá sọ kí lọ́ọ́ gbà ń bẹ̀ ad-da'watu ila Allah bàbá Sheikh Adam ló wí bẹ́ẹ̀ wọ́n ní tajibu an takuna ilman wa amalan biduni infikakin ọlọ́la ń bẹ̀ wa man akhadha ilman biduni ilmin kaman yaddakhilu li adawiyata fi makhzanin la yuzinu tawzi'a ala al-mardo wa man akhadha amalan biduni ilmin kaman yutabbibu an-nasa biduni ma'rifati tibbi Raodtul yìí tó bá yín wí mbẹ̀ tó bá gbọ́n àfáwọn náà wí ni pé wa man jama'a fi da'wati ila Allahi bayna al-ilmi wal-amali fakana dahiyan najiyan wa kana warithan lil anbiya'i fassalamu alaykum wa rahmatullah. Mufasir Ekuende Allah ààyè má gbádùn wọn rí láyé pẹ̀lú táìmù tí tó sì ẹ bá ti fún wọn ọ̀nà ni wọ́n sì tẹ̀lé wọ́n tún lókù 58 seconds. ẹ jẹ́ rí kíní gbogbo ntẹ̀ bá bẹ ṣe tí máa Nàìjíríà bá ti wà ń bẹ̀ kò bùkátà kọ sọ̀rọ̀ tó pọ̀ jù náà torí àwọn tí wọ́n nítumọ̀ tí wọ́n fẹ́ tẹ́tí sí Ọlọ́run láì yẹn náà wọn ò fẹ́ waste data jù tó bá ti rí pé ó ti lo bíi 5 minutes lórí pọ̀ nkí àfa rẹ̀ ọ̀ nkí. àwa kan tá a máa ń ṣe live fún gbogbo gbà àìwò ju fídíò tó bá ti kọjá 1 minute àníwò. àbí wọ́n wọ sókè báyìí ni kí àfa rẹ̀ everybody àbọ̀bọ̀ kí àfa rẹ̀ ní. nígbà tó wá fi gbogbo táìmù kí àfa rẹ̀ tán ta ló máa fa rẹ̀ nísìn. tó wá dé òdòdó olóde ọlọ́kà náà sì dùn lé kí oyin kílámẹ́ fi ṣe. gbogbo ó sì ń kí àfa rẹ̀ náà nísìn irọ́ náà ni lóde tiẹ̀ gẹ́gẹ́ táfa rẹ̀ wá kò yá fa rẹ̀ kí o bí ó sì gbowó bí ó sì rí owó náà ní sáyà kí. gbogbo káfa rẹ̀ má bínú $700 ó fi kò náà fa rẹ̀ ẹ jù lọ má bínú kí ló tọ́ fún ẹ lówó tó jù lọ. ọ̀rọ̀ lẹ parí wọn Ọlọ́run níjọ́ bàjẹ́ fún yín jàre. àmì jàre. ẹ sì jọ gbogbo wa náà kámọ́rún tá a mọ̀ sọ wọ́n ti tró rẹ̀ sí oníkálukú wa láàrin ní ìsìn. sọ̀rọ̀ tí wọ́n náà ń sọ sójọ́ máa ń tálẹ̀ bọ́ ní nǹkan gidi ìwọ náà gbọ́ gẹ́gẹ́ bí polówó nìwọ náà. gbogbo ìgbà ló máa ń blọ́ọ̀gì àwọn èèyàn. gbọ́ ọ̀rọ̀ ara rẹ wò. àwọn èèyàn ò mọ sọ rí lójú ẹ. sẹ́ńtọ̀n post náà tí wọ́n náà bá jẹun tó dáa fún sọ̀rọ̀ lè kówó lé irú ọ̀rọ̀ rẹ ń pé ó yá wa máa lọ Mẹ́kà. gbẹ̀yìn ajánẹ́sì náà sì jọ gbẹ̀yìn ajánẹ́sì tẹ́yìn náà ti ń kájú Mẹ́kà torí Mẹ́kà yìí náà sáà ní sá àǹfà wa aláìjọ́ta ti tẹ̀lé àsọyè lẹ́yìn wọn torí pé lọ Mẹ́kà náà ni ó ti ṣe gbogbo nǹkan mi o látijọ́ àárín kankan ṣe lẹ́yìn wọn. tó bá ronú jinlẹ̀ dáadáa ó yẹ kó dúpẹ́ torí bàbá rẹ̀ gè lọ. dókítà àfàwà tí wọ́n ń jáde tí mo dókítà ìmọ̀dára ní sí láàrin ńlá kí wọ̀nyí ṣébi torí pé wọ́n ń tẹ̀lé olóríire la fi dá wọn mọ̀. ìjọ tó bá ti dárìn tó tẹ̀lé nìyẹn mọ́ àní kí ọmọ o. àní kí ọ ó ti dẹni tí a máa gbé pamọ́ nìyẹn. ó ti di mọ̀lẹ́hùn nìyẹn. Ọlọ́run níjó bàjẹ́ fún yín jàre àfàwà mo tó tó yín kí ṣé sáà ṣe pẹ́ tẹ̀lé dókítà mọ́ kí n lè mọ tí tò sọ lẹ́yìn rẹ̀ ni o torí èèyàn wa ni dókítà ìmọ̀dára.